ọ̀rọ̀rùn olúwa ìsábà ṣe bẹ́ẹ̀ ọmọ tó méje mẹ́jọ kàtà wà mọ́rí kan tí ò ní lárí tí ó wà láàánú àwọn òbí olúwa ìsábà ṣe bẹ́ẹ̀ ọlọ́mọdé afárá jìyà mọ́dé afárá ṣòfò. Amina. bí ọ̀rọ̀ àṣẹ kankan ní òtún ọ̀sẹ̀ náà bí kèèyàn fara ṣòfò ní wájú àlàyé torí ọmọ níláárí ọ̀sán àwọn òbí ẹ̀ lẹ́sàn kò sàn àwọn òbí ẹ̀ lẹ́sàn níwọ̀n bá gbà wọ́n bí wọ́n dààmú ọlọ́run jẹ́ ajẹ́rẹ́ ni àwọn wí òbí míì ti ṣe tí ó jẹ́ ẹlẹ̀ tí ò ní ìdèrè àwọn ọmọ ẹni pé kọ́lọ́mọ bá rẹ̀ kún tí ọba sáà rẹ̀ ó kí lọ́mọ fẹ́ mú wá ọlọ́run àwọn tó bí wa ọlọ́run bá ṣàánú wọn. oore tóbi ṣe é fọmọ jù tí ò ní ìdí àdúrà mọ́ nígbà tọ́mọ bá ń dàgbà ó ní pé wọ́n ti ẹ̀ bí sáyé wọ́n ti parí oore fún ibi tí ó rìn